إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الأمي طاهر الزكي وعلى آله وصحابه أجمعين. اللهم ربنا إنا نسألك الهدى والتقى والعفاف والغنى فلا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم لهم àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa olùfẹ́ wa olórí wa aláàánú wa olùfẹ́ wa láyé àti ní àkùyàwó Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. aṣẹ́kùgbò ìfẹ́ àti ìgẹ̀ tí a tọrọ fún ṣe ọlọ́run bá kọ́ kárí gbogbo àwọn ará ilé Ànábì àwọn sàhábà ìgbèlègbèlè wọn tó lórí àwọn tí ọlọ́run bá ní ká dé bá láyé yíjú wọn níwájú ọlọ́run mọ́ṣá ìbánikẹ́ wọn bá ní gẹ̀ wọ́n ọlọ́run bá ní ṣe papòdà nísìnyí fún àwọn tó ṣẹ́kù pẹ̀lú wa láyé àlàáfíà ara ìgbà ìgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí eléyìí tí wọ́n tọ́jú sí àtúbọ̀tán dáadáa ọlọ́run mọ́ṣá ìbáni yọ̀ǹda rẹ̀ fún àwa bí ọlọ́run fún gbogbo àwọn kànìkànì àfà àwọn aláṣekù tí wọ́n ti lọ nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́run àti àfikúbi rẹ̀ bí ọlọ́run ṣàìsàn wọn lẹ́sàn ṣe dáadáa ọlọ́run tó ṣe tó san wọn lẹ́sàn ìjà fún ẹ̀sìn tí wọ́n wá bílẹ̀ fún ọlọ́run ẹ̀jẹ̀ tó dàrú ọlọ́run tó bá ní mójútó ìlú tẹ́ wà ń jù kó dáa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́run bàdá kò mọ́ṣá ìbáni kì í ọlọ́run tó bá ní kì í ọlọ́run tó bá ní kì í kó bá ní kì í àlùbáríkà àwọn èèyàn náà. bákan náà kí gbogbo ẹ̀yin àfáàfáàfáà gbàngbàngbàngbà nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ wà ní ìdíkú dáa ọlọ́run kó bá ní kì í ọlọ́run kó bá ní kì í ọlọ́run kó bá ní kì í àlùbáríkà Ànábì wa Muhammad sallam. gbogbo ẹ̀yin àgbáyà mi ò sọ́rí láti lo gbólóhùn yẹn torí pé ìta bá tí ń retí ká bá àwọn àgbà tí wọ́n sì ṣe àtúnṣe tí wọn ò bá rí àtúnṣe ṣe débi tí ọ̀rọ̀ fún wa ń dàrú mọ́ wọn lọ́wọ́ torí pé ẹni tá ní kó lọ yanjú ọ̀rọ̀ tá wá débẹ̀ tá wá rí fóun gangan ní tó ń ṣe fún mi ní tó ń dá fún ọ̀rọ̀ yẹn yóò máa ṣe ní ààyè. àkọ́kọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí social media bí mo ṣe máa ń sọ fún wa wípé ìwọ tí ó bá jẹ́ pé o kàn gbọ́ fẹ́rẹ́ lórí react àfọ̀n ní excuse wípé tọ̀ ó normal it's natural kullu hizbin bima ladayhim farihun default reaction sí in tí ó bá ti fọwọ́ kan ẹ̀sìn yàn òun náà ni pé kéèyàn ó fi ìjẹ́lẹ́sìn hàn. àmọ́ gẹ́gẹ́ bí tí al-Qur'an kọ́ wa ní Qur'an chapter 49 verse 6 òun náà ni pé yá ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu. nígbà tó gbọ́n tó sí reaction the next one ni pé kọ́ gbìyànjú kọ́ ṣèwádìí tó bá wá ṣèwádìí tó bẹ̀rẹ̀ sí ní já ẹnu tó bẹ̀rẹ̀ sí ní fẹnu já wáyà tàbí tó bẹ̀rẹ̀ sí ní wíwíwí pàápàá tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sí orí irun tiwa tàbí identity tiwa eléyìí a máa di ọlọ́run kọ́lọ́run tó mọ́ forí jìn ọ́ àwọn náà sì ní forí jìn ọ́ nítorí pé Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ identity tiwa nìyẹn identity wa ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nǹkan tó sì jọ wá lójú ni ọmọ àlè ọmọ Ògbómọ̀ṣọ́ mo tuntun rí ọmọ àlè ọmọ Ògbómọ̀ṣọ́ òun ni Ṣọ̀ún àti àpèrè Ṣọ̀ún ni ò ní jọ lójú ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ní àbùkù Ṣọ̀ún àti àpèrè Ṣọ̀ún ó máa wà lẹ́nu rẹ̀ tàbí lójú rẹ̀. ọmọ àlè Ògbómọ̀ṣọ́ òun ni wọ́n sọ ọ̀rọ̀ òdì sí Ṣọ̀ún ní Ògbómọ̀ṣọ́ àbí àpèrè Ṣọ̀ún ní Ògbómọ̀ṣọ́ tí ó sọ pé kò sí nǹkan kan. Ògbómọ̀ṣọ́ a fẹ́ràn ọba wa, Ògbómọ̀ṣọ́ fẹ́ràn ọba wa, a fẹ́ràn ọba wa dáadáa. tẹ́bá tí ń rí tí Ògbómọ̀ṣọ́ kọ̀yìn sí ọba wọn ó yíwọ́ fún ọba yẹn.
àmọ́ ìṣesí gbogbo Ògbómọ̀ṣọ́ òun náà ní ká fẹ́ràn ọba wa, a sì wá fẹ́ràn ọba wa, gbogbo àwọn ọba wa la fẹ́ràn, kódà tó fi lórí èyí tí àwọn amukun mẹ́kọ̀ọ́ kan fi ń halẹ̀ wípé ọba kan wọ́n ṣe bá wọ́n ṣàwo àwọn ó ṣe bẹ́ẹ̀ àwọn lè rìpíìtì rẹ̀, èyí tí wọ́n bá èyí tó bá mọ̀ pé òun ṣe tán kẹgbẹ́ ọwọ́ kọ́wọ́ yẹn torí pé ọba wa Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ di tọ́ọ̀ inú olórí ilé ọba tí Ògbómọ̀ṣọ́ fẹ́ràn ni. Ọlọ́run jẹ́ kí bàbá náà pẹ́ lóyè, Ọlọ́run jẹ́ kí bàbá náà pẹ́ lóyè, Ọlọ́run jẹ́ kí wọ́n lu ọlá pẹ́, Ọlọ́run jẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kó di ókín níbi Yorùbá tí wọ́n sọ̀rọ̀, Ọlọ́run jẹ́ ká ṣe pẹ́ lẹ́nu bàbá, má gba àṣẹ kúrò lẹ́nu wọn. So ìṣesí bàbá wa yìí ó dùn ní nínú púpọ̀, ó sì ń júwe pé Ọlọ́run ṣeun tí àkókò yìí tó dé bá wa láyé. Ohun tá a máa gbọ́ nínú hàn pé Olúmọgẹ́gẹ́ kínní atòlùṣe ìdàgbàsókè máa wà nínú Olúmọgẹ́gẹ́ kejì, Olúmọgẹ́gẹ́ kẹta, àwọn amọ̀kíní amọ̀kejì ẹlẹ́kẹta ló ṣojú wa yìí. Àwọn ará pẹ̀rẹ̀ pé bí wọ́n ti ní kíní àti kejì rí òun náà lẹ́lẹ́kẹta yìí rí. Àmọ́ àwọn kan àwọn ọ̀dẹ̀ àwọn ìdìrín tí wọ́n ti gbà pé kúlélàhùmmā mālikal mulk, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wa pé káàkiri wọn sọ fún wa pé òun lòun ní gbogbo ọlá, tu'til mulka man tasha', òun lòun sì máa gbé ọlá yẹn fún ẹni tó bá fẹ́ ní tó ń bá fẹ́ nínú àwọn ẹ̀dọ́ òun. Àwọn tí wọ́n wá fẹ́ gbà Ọlọ́run ti gbé ọlá yẹn fún bàbá ọba Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ kẹta, wọ́n wá bẹ̀rẹ̀ sí wọn ò tí ì bọ́ nínú áńgóbá èmi mo fẹ́ joyè Ṣọ̀ún, wọn ò tí ì bọ́ nínú áńgóbá yẹn náà ni wá dà wọ́n láàmú ìsìn tí wọ́n fi wá ń wá gbogbo ọ̀nà láti dènà ìtẹ̀síwájú l'Ògbómọ̀ṣọ́ tí bàbá ìgbé wá. Àmọ́ Ọlọ́run ò ní fún yín ṣe àlùbáríkà pé òun ló gbé ìlú Ògbómọ̀ṣọ́ kalẹ̀. Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kò gba ìlú lọ́wọ́ ẹnìkankan, kò gbalẹ̀ lọ́wọ́ ẹnìkankan. Ìgbìyànjú àti akitiyan Ṣọ̀ún lọ́lọ́wọ́n bá fi gbé Ògbómọ̀ṣọ́ kalẹ̀ fún un. Ọlọ́run wá gbé Ògbómọ̀ṣọ́ kalẹ̀ fún un láti ìgbàdégbà. Ọlọ́run ò ṣe àpèrè Ṣọ̀ún ní àpèrè tí àwọn ọ̀lẹ ń gorí ẹ̀, àwọn alágbára, àwọn tí wọ́n nífọ̀n tí wọ́n lè kánná ni wọ́n ń gorí ẹ̀. Èyí tó ń jà rìnrìn tó prompt mi tí mo fi wá ń ṣe live video yìí, òun náà ni propaganda tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri. Tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn social media outlets, a ní Ṣọ̀ún suspends Mayegun of Ògbómọ̀ṣọ́ land for his support for Chief Imam. Gbogbo media outlet tó bá gbé bẹ́ẹ̀ jáde olórí burúkú media outlet ni, olórí burúkú media outlet ni gbogbo. Ní last week tí n bá ṣe bóyá last week Wednesday àbí Thursday tí wọ́n ń ṣe ìparí tafsir Ramadan 1447 tí wọ́n ń ṣe ìparí rẹ̀ nínú Central Mosque ọjà Agbó. Gbogbo ẹ̀yin olórí burúkú outlet yìí, gbogbo ẹ̀yin olórí burúkú media outlet yìí, ẹ̀yin ò gbọ́ nígbà wọn àbí ẹ̀rí fídíò náà ní online tẹ́ni tá a pè ní olóyè ìlú, tá a pè ní Máyégún ìlú tó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí àpèrè Ṣọ̀ún. Ó dojúkọ ààfin Ṣọ̀ún, ó sì ń tún ṣe ìṣáárà sí ààfin Ṣọ̀ún. Fídíò ní o pé bàbá Adé Ọ̀kan, so bàbá Adé Ọ̀kan ní agboolé tí èdè àpọ́nlé ni, àwa lájọ nílùú, ẹ̀yin ò mọ̀ tó túmọ̀ sí nítorí pẹ́yìn ìṣọmọ Yorùbá. Mi ò sọ́rí láti pé gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbérú bẹ́ẹ̀ jáde pé nítorí sọ́pọ́ọ̀tì tí ẹni tí wọ́n suspend ní fún imam òun ni wọ́n fi suspend rẹ̀. Ta ni nínú yín ló lè gbà kí òṣìṣẹ́ òun kó máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sóhun? Bẹ́ẹ̀ tí yóò ṣiṣẹ́ anybody tẹ́ ẹ̀gbẹ́ anybody ìṣiṣẹ́ yìí náà
gbogbo ilẹ̀ mọ́rú gbèsè tẹ gbé láti dínà jẹ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ tí ò sí ní igun yín. Àwọn tẹ́ lọ fi iṣẹ́ wọn, àwọn tí wọ́n bá yín ṣiṣẹ́ tẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn, kódà ẹ̀ tó ń bá débi pé ẹ̀ ń kó ẹ́ńjìnì mọ́sálásí ńlẹ̀ nítorí pé ìmáàmù mọ́sálásí tàbá nú àwọn jàmáà mọ́sálásí wọn ò sọ́pọ́ọ̀tì orí burúkú tẹ̀ ń ṣe. tó ń torí náà oníkálùkù ní gbogbo ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ ń gbòògùn mọ̀ sọ́jà fún kálùkù ó ja ìjà rẹ̀, ó jáde ara rẹ̀, ẹ mọ́ fi mọ́ ẹ. ọ̀rọ̀ ìmáàmù sì ní àìyanjú ọ̀rọ̀ ìmáàmù tó ní kọ́nú kọ́họ̀ yìí, àwọn àgbà yẹn náà ní kẹ́ẹ̀bí léèrè. àwọn àgbà tí wọ́n sọ pé àwọn ń bẹ̀bẹ̀ káàkiri yìí, àwọn náà ní ẹbí léèrè, ẹbí wọn léèrè. ṣé wọn ò ní àdéhùn kankan wípé bàbá Ṣọ̀ún ẹ fún wa láǹfààní báyìí, á ṣètò báyìí, ṣé kò sí bẹ́ẹ̀ láàrin àwọn àti bàbá Ṣọ̀ún? ṣé nígbà tí wọ́n yan kọ́mítì tí iChief Gazali Yusuf Abẹ́sẹ̀ tí wọ́n jẹ́ chairman kọ́mítì yẹn, tí wọ́n sì pe ọ̀tún tí wọ́n pe òsì, wọ́n pe àwọn fámílì Ayélára, wọ́n pe ìmáàmù Kọ́lé àtẹ àwọn tí ń tẹ̀lé lẹ́yìn gbogbo wọn ni wọ́n pè. ó ń kálùkù ó ṣàlàyé bóòlù ṣe jẹ́ ọmọ nílẹ̀ Ayélára. ọ̀rọ̀ tí ò rújú ni. ìdálù níṣèlú, eégún ní gbowó òde lóṣogbo, nílùú Ògbómọ̀ṣọ́ ilé làwa fi yan ìmáàmù. kò sì sí ẹnìkan tó ti mú ẹ̀rí kankan wá nínú Kùránì àti àdísì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé a gbọ́dọ̀ lo ilé yan ìmáàmù. lópin ìgbà tá a bá ti ń rí quality ìmáàmù. kí sì ní quality ìmáàmù? kẹntayàn ní ìmáàmù ó lè ka Al-Qur'an. tó wá ó mòfin ẹ̀sìn obìnrin ọ̀pọ̀ lè lẹ́yìn bàbá yan mufti, ápùmọ̀ gbéṣẹ̀ táàkì yan mufti. àmọ́ ṣé ìmáàmù yìí tó lè ka Fátíà, ó sì lè ka súrà, ó ma Al-Qur'an ṣíkẹ̀nà, tó mọ pọ̀bí, tó mọ bàdí ṣíkẹ̀nà. àmọ́ bí Al-Qur'an kíkà ibẹ̀ láti bẹ̀rẹ̀. tọ̀ ṣé nílùú Ògbómọ̀ṣọ́ tí ẹ bá ṣe pé ilé ni wọ́n fi ń jẹ́, tó ṣe pé báwọn èèyàn ti máa Al-Qur'an kà sí ni la fẹ́ mọ́ fi jẹ ìmáàmù? nígbà tá a fẹ́ jẹ ìmáàmù, pòsíṣàn wo ni ìmáàmù Kọ́lé wà? pòsíṣàn wo ni ó wà? pẹ́tọ̀ ẹni tí ìmáàmù bùkátà wọn pé aqra'uhumul Qur'an, ẹni tó bá mọ Qur'an kájù. bó o ní kìrá ìmáàmù Kọ́lé á ṣe dán sí? ebi kìrá náà là ń gbọ́n. bó ló ṣe dán sí tó bá ṣe pé kìí ṣe pé lẹ́yìn? tọ̀ ń bó sì wá tó ní ọmọ ilé yẹn òun èéṣe mọ́ pera rẹ̀ lọ́mọ ilé yẹn kó wò bóyá wọ́n fi òun jẹ́. káwa ń sọ̀rọ̀ tó tọ́ àti tó yẹ tẹ́wà mọ́ sọ pé àwọn PhD ṣé PhD in Arabic drama, ṣé Arabic drama sáré ẹ̀sìn Islam ni? PhD in Arabic drama, ṣé ààrẹ ẹ̀sìn Islam ní PhD ní Arabic drama? ọ̀rọ̀ PhD ọ̀nà PhD ẹgbẹ́ lẹ́yìn kalẹ̀. àní ẹ̀tọ́ tó yẹ kí ẹni tá a pè ní ìmáàmù ó parọ́. ẹni tá a pè ní ìmáàmù tó yẹ kó parọ́, tí sì tó ń parọ́ yẹn dì sí. fúnra ara Síkírù ló fẹ́nu ara rẹ̀ sọ pé wọ́n lu àwọn, wọ́n sì gbé àwọn lọ sí Ìyágàn, wọ́n ti àwọn mọ́ detention fún ọ̀sẹ̀ kan, àwọn rojọ́ fún 22 months. Kọ́lé á sì competition against àwọn fáwọn èso ọmọ ilé. ọlọ́pàá sì wá láti Ìbàdàn, wọ́n wá investigate, wọ́n check gbogbo inú ilé Ayélára pé sọmọ ilé ni wọ́n àbọ̀ ọmọ ilé kọ́ ni wọ́n. Kọ́lé á sì yanu gbangba, ó sì dúró lórí mímbà yìí wípé tó bá ṣe pé òun gbé ìran òun kankan lọ ilé ẹjọ́ rí, tàbí òun mọ̀ nípa pé wọ́n gbé ìran òun kankan lọ ilé ẹjọ́ rí, kọ́lọ́hún kó láàánú òun tó gbóhùn àwọn, ó sì gbéra rẹ̀, ó gbé àwọn ọmọ rẹ̀ ṣépè. àwọn èèyàn rò pé ó sì ṣe pé sáwọn tó gbé lọ ń tòótọ́ ṣe fámílì rẹ̀ ni wọ́n ṣe fámílì rẹ̀. Síkírù tó wá rọrùn dánísìn tó ní fámílì òun ni ìmáàmù, àbúrò òun ni ìmáàmù, tí ìmáàmù náà sọ pé ẹ̀gbọ́n òun ni.
tọ̀ bó láti yanjú ìyàgàn tó gbé sí Kiri lọ sí so irọ́ tí mẹ́mẹ́ ìzáídà tó jẹ́ pé fámìlì rẹ̀ ni ó sì gbé lọ sí ìyàgàn ó ṣe pé ìpèyàn ó mú tàbí pé kèé ṣe fámìlì rẹ̀ ìgbìmọ̀ sọ pé ẹ̀gbọ́n mi ni àbúrò mi tí wọ́n wí nìsín irọ́ ni wọ́n ń pa fún ìlú Ògbómọ̀ṣọ́ ó tún wá lanu ó tún ní àwọn ń tan ìlú Ògbómọ̀ṣọ́ ni ó ń blackmail ó implicate ilé ayélujára pé àwọn ń tan ìlú Ògbómọ̀ṣọ́ ni ó sì dùn mọ́ mi àwọn ayélujára ti jáde wọ́n ti sọ̀rọ̀ jáde pé àwọn ò tẹ́ ẹni kankan o ẹni táwọn ní kí sọmọ ilé àwọn kì í sọmọ ilé àwọn eyín ló yẹ kẹ́yìn àgbààgbààgbà tá à ń pè lágbàáyé eyín ló yẹ kẹ́ ẹ yanjú eyín ló yẹ kẹ́ ẹ yanjú ìjọ ọmọ ilé yẹn ni àbí kì í sọmọ ilé yẹn ni kò lè rújú ọmọ ọdún mélòó ni ó ní bàbá òun ti kú tí bàbá rẹ̀ bá ń bẹ tí bàbá rẹ̀ ò tí kú a rí àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ tí wọ́n ń bẹ kódà nínú lẹ́yìn a rí àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ tí wọ́n ń bẹ wọn ò wá ní dá bàbá rẹ̀ mọ̀ bàbá rẹ̀ ò ní fọ́tò bàbá rẹ̀ ò lọ́rẹ̀ẹ́ Mufasiru ni bàbá yẹn ní ìgboro níbi tó ti láwọn ti wá Mufasiru ni bàbá yẹn ò wà known as Mufasiru débi táwa rẹ̀ tí ó sọ pé bẹ́ẹ̀ ni àwọn Mufasiru ni bàbá yìí so Mufasiru tí wọ́n tó Ògbómọ̀ṣọ́ ó ní Ògbómọ̀ṣọ́ ni bàbá yẹn kú sí bàbá yẹn ò wá máa fà kankan nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n á pa wọ́n á mú àtàmọ́ àtàtàmọ́ wọ́n má tamọ́ àtàtàmọ́ gbogbo tó kílẹ̀ àṣọ oníkálùkù wa àwọn sàká àmọ́dù tá a mọ̀ pé ọ̀rẹ́ ni ó di pé ìwọ náà lọ wà mẹ́wọ̀n tá a mọ̀ tí è ṣe ìtàn tó rújú ẹ̀wà ń sọ pé ara kan náà ni ayélujára kan náà ni ilé òní bó ti wù kí bí ó kan lé tó oníkálùkù ó mẹ́nu ọ̀nà ìyá rẹ̀ bó ti kí ó kan ní tó oníkálùkù ó mẹ́nu ọ̀rẹ́ ìyá rẹ̀ ohun tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ òdodo àti irọ́ ni òdodo àti irọ́ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ kìí ṣe Islam àti ẹ̀sìn mi ẹnìkan parọ́ ẹjẹ́ ajá ẹni tí ń parọ́ yẹn kásì jẹ́ ká yóò mọ̀ pé onírọ́ nìyí kẹmọ́ ba ẹ̀sìn jẹ́ mọ́ ẹ tí ń kó bá Islam l'Ógbómọ̀ṣọ́ ẹ tí ń fi ìṣe tí ẹ ti ń kó bá Islam ó ti wá hàn gbangba pé oníkálùkù yín ní interest ní ìyàtọ̀ sí ẹ̀sìn ẹni tí interest ọrọ̀ ajé tiẹ̀ ń bẹ tó jẹ́ pé ájú ajé tiẹ̀ ní ṣe interest tiẹ̀ ń bẹ ẹni tó ṣe pé òṣèlú ní interest tiẹ̀ ń bẹ ẹni tó ṣe pé oyè ilé tí wọn lòún fẹ́ jẹ ń bẹ èyí wá ń fi tí egocentric inclinations tí òun wá lẹ̀ fi ń disturb gbogbo ìlú Ọlọ́run ó mú yín o Ọlọ́run ó mú yín o Ọlọ́run ó mú yín o tẹ́ ẹ bá ní èpè ní ìwà tẹ́ẹ̀wù ló sọ dèpè mọ́ yín lọ́wọ́ Ọlọ́run ó mú yín o ẹ̀ ń fi Ọlọ́run ṣàwàdà ẹ̀ ń fi wá tó ń kú lọ ẹjẹ́ àwọn nǹkan ká tó fi gbé lárugẹ òun ni bẹ́ẹ̀ bá sì ti sọ ní tí ò yẹ kó sọ result tó bá rí kó mọ̀ faramọ́ result tó bá rí kó mọ̀ faramọ́ ní October 23 2023 October 23 2023 ẹ wo bí ọjọ́ yìí ò ṣe jẹ́ ǹjẹ́ ẹ̀ lè gbàgbé tó ìgbà yẹn ní kọ́mítì tí bàbá Ṣọ̀ún establish London High Chief Ghazali Yusuf ni wọ́n recommend lókè kí ìmáàmù ó step aside kí wọ́n fi yanjú ọ̀rọ̀ kó lọ ní ilé wọn torí pé ìlú Ògbómọ̀ṣọ́ fídíò wà ó tí Chief Ghazali ti sọ pé ìlú Ògbómọ̀ṣọ́ ò ní gbà kí àjòjì àtọ̀hún rìn wá kó wá máa yanjú ọ̀rọ̀ fún wa Ògbómọ̀ṣọ́ ò ní gbà gbogbo eléyìí tẹ́ ń ṣe ẹ̀kan dára yín láàmú Ògbómọ̀ṣọ́ ò ní gbà so bàbá Ṣọ̀ún sí ni tí kọ́mítì nínú ọdá náà ó máa rí bẹ́ẹ̀ ààrẹ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sì pàṣẹ pé kí wọ́n lọ ti mọ́sálásí pending the time tí wọ́n fi lọ yanjú ọ̀rọ̀ wọn tí wọ́n fi padà wá àwọn àgbààgbà mẹ́ta tó ṣe páwọn náà ní gbogbo ògbà lẹ́ẹ̀mọ́ rí lẹ́yìn
àwọn tí wọ́n láwọn ń ṣe ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ tán ní àwọn mójútó ẹ̀sìn tó ṣe pé wọ́n ń fi ẹ̀sìn bojú ṣiṣẹ́ ẹbí ní Ọlọ́run ó sì mú àṣírí wọn nípò. Wọ́n sì lọ bá bàbá Ṣọ̀ún pé bàbá ẹ fún wa, ẹ fi ọ̀rọ̀ yìí lẹ̀ fún wa láàrin ọ̀sẹ̀ kan á yanjú ẹ̀. October 23, 2023 bàbá sì ṣe ní ṣe pé a lè rí ní asọ̀páàrí èèyàn, olóṣèlú mẹ́nu wọn, olówó mẹ́nu wọn, olóṣèlú máa gbà ní pẹ́ nínú wọn. Bàbá sì fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní respect. Ok, bó ti rí yìí ọ̀dà náà ẹ̀lọ yanjú ẹ̀. Arúgbó nígbà náà àwọn olóyè tí wọ́n ti mọ irú aláburú tí àwọn èèyàn yìí jẹ́, wọ́n sì ń sọ fún bàbá pé àwọn tẹ́ ní wọ́n lọ àkọ́kọ́ tẹ́ pa náà ni wọ́n ń dojú rẹ̀ délẹ̀ yìí. Bàbá ní ẹ̀jẹ̀ wọn ṣé wọn ò wá dá bàbá yẹn lẹ́bi nísìn. Láti October 23, 2023 ọ̀sẹ̀ kan wọn ò tí ì pé ibà tí ń sọ̀rọ̀. Kódà lẹ́yìn ìgbà yẹn tí bàbá pe ọ̀kan nínú wọn, èyí tó jó léṣèlú, bàbá pè pé wá kí ni tí ń ṣẹlẹ̀. Ó ń láti máa sọ fún bàbá pé àwọn yanjú ọ̀rẹ́ bọ̀tà àwọn ọmọ táwọn kó jọ ní concern àwọn nísìn, nítorí pé n tó ṣẹlẹ̀ sí ọba kírísítẹ́nì ìdíwọlé ọba kírísítẹ́nì àwọn ò ní fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́nu ẹni tá ní kó tòlú. So ó ń túmọ̀ sí pé àwọn ni wọ́n ná gúrùpù àwọn ọmọ yẹn, àwọn ni wọ́n gúrùpù wọn náà fún wọn jọ láti máa lò wọ́n fún aburú iṣẹ́ ọwọ́ wọn. Kí ló ṣẹlẹ̀ sí ọba kírísítẹ́nì ìdíwọlé ọba kírísítẹ́nì tí wọn ò tún fẹ́ kó ṣẹlẹ̀? Kí ni tó ṣẹlẹ̀ nígbà yẹn? Kí ni ìṣẹ̀lẹ̀ nísìn? Kí ló mú ọ̀rí rẹ̀? Kí ló mú comparison yẹn? Kí ló mú wá? Kò yá ní lẹ́nu tí wọ́n bá ń kó àwọn ọmọ amúgbó káàkiri, kò yá ní lẹ́nu tẹ́ bá rí tí wọ́n ń pariwo òṣì, tí wọ́n ń fò, tí wọ́n lẹ́mọ̀ pé àtolórí àtẹlẹ́mù wọn ṣé wọ́n mú nǹkan ni, kò yá ní lẹ́nu. Ẹ wá sọ ẹ̀sìn Islam, ẹ sọ di òṣèlú, ẹ sọ ẹ̀sìn Islam di political pawn, ẹ sọ di ndẹ́mọ̀ mistake, ẹ sọ ẹ̀sìn Islam l'Ógbómọ̀ṣọ́, ẹ sọ di jókà nínú òṣèlú. Ẹ sì lérò pé Ọlọ́run ò ní mú yín, ẹ rò pé ayé yín ó da bèlé àbìkìyàwó mọ̀. Ọlọ́run èsì ṣe alábòsí. Ẹ ti kó bá Islam l'Ógbómọ̀ṣọ́ o, ẹ̀ẹ̀kan fúra ní ẹ ti kó bá Islam l'Ógbómọ̀ṣọ́. Mùsùlùmí ní problem pẹ̀lú ẹni tí è ṣe mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀. Nísìnyí yàtọ̀ sí pé mùsùlùmí ní problem pẹ̀lú ẹni tí è ṣe mùsùlùmí, ẹ tún àwọn ẹ ti fi òṣèlú tí ẹ ti fi pín, ẹ ti fi kó àwùjọ Islam, ẹ wá lérò pé ẹ lẹ́yìn ní òkè ṣe pé o torí pé Ọlọ́run ìṣàbòsí o. Ọlọ́run a máa foríjì nínú òótọ́ tó wá ní asẹ̀fìlásẹ̀, Ọlọ́run foríjì àmẹ́sàn ń bẹ̀ ẹ̀sùn ké tọ̀. Wọ́n tún wá pé èyí tí ó jẹ́ àgbàlú gba afọ̀rọ̀ lẹ́yìn lọ́wọ́ bó lẹ́yìn ẹjú ọ̀rọ̀ sí wọn láti máa sọ pé àgbàlú yẹn wá ń sọ pé ẹ̀yìn ti yanjú ọ̀rọ̀ yẹn. ọmọ ilé ni imam, ọmọ ilé ti bó ẹ ṣàlàyé sẹ́mọ̀ pé history ni mo gbá PhD mi lé lórí ẹgbọ́rọ̀. Ṣé ńgbà tẹ́gbà PhD nínú history, ṣe history ilé ayé lára lẹ́gbà PhD lé lórí ẹkú àwọn ọ̀rọ̀ tí ò gbọdọ̀ jáde lẹ́nu ọmọ kínkín, ọ̀rọ̀ yìí ò gbọdọ̀, irú ọ̀rọ̀ máa ò gbọdọ̀ jáde lẹ́nu orú àwa kéékèèké wọ́n bí lọ́mọ yìí. ọmọ ipò ọmọ lè ní wà sí bàbá yẹn torí pọ́ rẹ̀ bàbá mi ni, ọ̀rẹ́ bàbá mi wọléwọ̀dé bàbá mi ni. Irú ọ̀rọ̀ yìí wá gbọdọ̀ jáde lẹ́nu tèmi bèèrè ẹni tá wá pè ní bàbá pé ẹ̀ṣẹ̀ hàn pé ìsúfì ni mo ṣe
ṣe history ilé ayélujára ni ẹ̀kọ́ thesis lé lórí náà fún ní PhD. ṣé bẹ́ẹ̀ ṣe máa yanjú ọ̀rọ̀ nìyẹn? The next thing nígbà tẹ́ ẹ rí ọ̀rọ̀ yanjú láti October 23, 2023 ẹ rí ọ̀rọ̀ yẹn yanjú tó fi wá di February 2024. The next thing ni pé kí ìmáàmù ẹni tí wọ́n ní kẹ́ ẹ yanjú ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ àti ilé ẹ̀. The next thing wá ni pé ó múwèé pẹ̀jọ́ wá fún ẹni tó ní kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀. Níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀? ṣé èwo nínú bàbá yín ló lè claim ownership l'Ògbómọ̀ṣọ́ bí Ṣọ̀ún? èwo nínú wọn, àtèyí tó dàgbà jù ní àtèyí tó kéré nù yín, èwo ló lè sọ pé bàbá òun ló ní ìlú Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí Ṣọ̀ún? ẹni Ọlọ́run wá fìlú kẹ́ tó gbàṣẹ ìlú lé lọ́wọ́, ẹ̀yin wá lọ pè é lẹ́jọ́ pé ẹni ó fẹ́ yọ yín lóyè lẹ́yìn fi lọ pẹjọ́. Ìbò ló ti sọ pé ó yọ yín lóyè? Ta ló sọ fún? Ẹpẹ́ ni tó sọ fún pé ó yọ yín lóyè kó sọ pé ẹ̀sọ́ ń jọba ẹgbẹ́ fẹ́ yọ lóyè. Ẹ̀sọ́ àmọ́ tó jẹ́ àṣà àti ṣe ọlọ́mọ ẹlé ní ọ̀dà ẹ̀sọ́ ọmọ ẹlé ẹlọ yanjú ẹ̀, which is a plain thing. Ẹ̀ wá rí yanjú bẹ́yìn lẹ́ rí yanjú ni pẹ̀lú agbúgbó ọwọ́ yín. Bóun ni ò jẹ́ yanjú ẹ̀ ní ẹ̀yìn lẹ́nu fẹ́ ṣáàlì ṣe ẹwà ń fi ti ní da ìlú láàmú, ẹwà ń jẹ́ kí àwọn èèyàn ó máa rí Islam, ẹ̀yìn jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbàáyé kí wọ́n máa ṣẹ lọ́hun látara Islam lórí Ògbómọ̀ṣọ́, torí kò sí ẹni tí ó gbọ́ narratives irọ́ tẹ̀ gbé kalẹ̀ tí ó wà máa sọ tó dá nípa Ògbómọ̀ṣọ́. Ẹwà ń dá méjì ẹ̀sìn. Ẹrù pé gbogbo rọ́tẹ̀ ń pa yìí, ẹrù pé òkò tó rí oníjájọ́ kan ni, òkò tó rọ́ yóò já. Solution nísìn gbogbo ẹ tó bá rọ̀ pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ òun ṣe tán láti establish ipò ọmọ ilé Ayélára ní tọ́líà. Káwọn ará ilé Ayélára ó sì gbà pé ọmọ àwọn ni. Kódà tó fi dórí àfáàmì táwọn kó ṣàlàyé pé ọmọ ilé Ayélára ní tọ́líà, ọmọ ẹni tí ṣe ni ọmọ ẹni tí ṣe ni ọmọ ẹni tí ṣe ni. Gbogbo àwọn tí wọ́n láwà lẹ́yìn rẹ̀ àtò lórí àtẹ́lẹ́mù kí wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ nínú ilé Ayélára. ọmọ ta ni bàbá rẹ̀, ta ni bàbá rẹ̀, níbo lórí ìrùn bàbá rẹ̀ wà, níbo lórí ìrùn bàbá rẹ̀ wà. Kódà kí wọ́n mọ̀ gbélé, kódà kí wọ́n mọ̀ gbé Ògbómọ̀ṣọ́, tó bá ṣe pọ́nmọ Ògbómọ̀ṣọ́ ni kò rújú, ọ̀rọ̀ rí ò lè rújú. Kódà kí wọ́n mọ̀ ilé bàbá, kí wọ́n mọ̀ nílé bàbá rẹ̀ láti ilé ìyá rẹ̀, wọ́n fi ilé bàbá rẹ̀ hàn. Ó ní wọ́n mẹni tí wọ́n fọmọ wọn fún. So ọ̀rọ̀ tí ò rújú ni. Gbogbo ẹni tó bá wọn fún fẹ́ yanjú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tàbí wọn ò fẹ́ mọ̀ jẹ̀bi lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tàbí wọn ò fẹ́ kó wọn di múfílísù níjọ́ ọ̀gbẹ́dẹ̀ àkìyà ọmọ. Múfílísù ní pẹ́ni tí ó wu àsùnwọ̀n rẹ̀ tí ò ní bá nǹkan kan bẹ́ẹ̀. Tọ́wá ń pọ̀ fẹ́ dà bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Tọ́wá ń pọ̀ fẹ́ yanjú ẹ̀, ọgbọ́dọ̀ establish pé in tí wọ́n ń ṣe nínú ìlú yìí ni. Ìwọ tó wá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Tó bá ṣe pé bẹ́ẹ̀ ni wàlílà yàhámù. Tó bá ṣe pé bẹ́ẹ̀ kọ́, then you should know the next thing to do. Àní ń polongo Islam, ṣé Islam ò sí l'Ògbómọ̀ṣọ́? Àbí kò sáwọn Mùsùlùmí l'Ògbómọ̀ṣọ́? Ẹ lọ wo generations. Àwọn ẹ̀dú tó yí wa kó wọ́n mọ̀ páwọn àfáàmẹ́ l'Ògbómọ̀ṣọ́. Nílẹ̀ Yorùbá lónìí, tá a bá ti kọjá odò Ọya sísàlẹ̀ ń bì, ìlú tá a mọ̀ tó hàn jù pẹ̀lú Islam òun náà ni ìlú Ìlọrin. Àwọn àgbà àfáà nílùú Ìlọrin mọ̀ páwọn àgbà àfáà wà l'Ògbómọ̀ṣọ́. Wọ́n mọ̀ pé Islam ń bẹ l'Ògbómọ̀ṣọ́. So kí wá ní kàjú òtẹ́ fáwọn èèyàn? Kí ni kàjú òtẹ́ fáwọn èèyàn? Wo bí mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ ṣe rí ni.
mélòó ru mọ́sálásí yẹn ní ń bẹ nígbà tí wọ́n fi kọ́ mọ́sálásí yẹn bẹ́ẹ̀ ṣé àwọn àlìjẹ̀nú ló kọ́ kìí ṣe bí Islam ṣe gbalẹ̀ tó nù láfi ní structure yẹn. So nítorí náà ọlọ́run ọba tó ní ká polongo ẹ̀sìn, ọlọ́run ọba tó ní ká ṣẹ̀sìn, ọlọ́run ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-dina hunafa. Lànàbí wá ń tú fún wa pé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba. Bó ti wù kéèyàn fẹ́ polongo ẹ̀sìn kó má fi irọ́ polongo ẹ̀sìn, má fi irọ́ polongo ẹ̀sìn, ń polongo ẹ̀sìn àwọn òfẹ́rọ́, má fi irọ́ polongo ẹ̀sìn Islam wa ló mọ̀ ṣọ́. Òun tọ́ta ti fi ń polongo ẹ̀ tọ́mọ̀ pé àbí Islam ṣe rí ní òun náà la fẹ́. So fún ìmáàmù yìí láti stay, ìmáàmù yìí ló wà ìbátúndò, Islam wà ìbátúndò ló gbọ́mọ̀ ṣọ́, Islam kò sí nǹkan tí ń ṣe Islam. Àwa mùsùlùmí ń ṣe Islam wá lọ, kò sẹ́yìn kankan tó hàn náà wá pé ẹ gbọ́dọ̀ ṣe Islam ní. Ìmáàmù tó lé ló ní problem, òun ló ní problem, òun ni kó sọ́ọ̀bù problem rẹ̀ kó má bà Islam jẹ́ fún wa. Òun ni kó sọ́ọ̀bù problem rẹ̀ torí pé tó bá ṣe pé ó kàn lọ establish mosque rẹ̀ síbì kan tàbó kàn lọ kóra rẹ̀, àwọn kàn lọ kóra wọn jọ síbì kan ni wọ́n ń pera wọn bákan ni wọ́n ń ṣe tó wù wọ́n, kò sí nǹkan tó jẹ́ anybody o. Àwọn ẹ̀tẹ́ ń bẹ̀ wọ́n tí wọ́n gbọ́ sí ẹ̀yìn ẹ̀sùn ẹ̀sẹ̀ yẹn. Ebe ti ní ẹ̀pẹ̀jọ́ tẹ́bá pẹ̀jọ́ wọ́n mọ̀ ẹ̀rọ for the next 20 years, kí lẹ́ ń pariwo sí nísìn? Ọdún mélòó lẹ́ ti fi ìrójọ́? Ẹjọ́ tí ìjú ọdún méjì lọ tẹ́ ń rò, kí wọ́n á ló fariwo kò ní ìdíkẹ́ pariwo ẹ̀mọ̀ ẹgbẹ́jọ́ yẹn sọ. Bẹ́bá rẹ̀ jẹ́ káwá wo bí wọ́n ṣe dá yín láre pé ń taari fọ́tò taari fídíò tẹ́ẹ̀sì sáìn tẹ́ fọwọ́bọ̀. Àbí ẹ ti gbàgbé ẹjọ́ tẹ́ gbé lọ sílé ẹjọ́ ni, àbí ẹ ti gbàgbé ń tẹ́ ní kílé ẹjọ́ sọ ni. Ìtẹ́ mọ̀ ń pín pé kílé ẹjọ́ sọ pé ìyá tó bí ọmọ, kílé ẹjọ́ sọ pé ìyá yẹn kọ́ ló bí ọmọ, ṣé wọ́n máa ń sì ọmọ mú ni? Ìyá tó bí ọmọ tí wọ́n nígbà tí ìyá yẹn rọbí wọ́n ya fọ́tò rẹ̀, nígbà tó máa ń jáde kúrò lára rẹ̀ wọ́n ya fọ́tò rẹ̀. Ẹ wá ní kílé ẹjọ́ sọ pé ìyá yẹn kọ́ ló bí ọmọ yẹn. Ẹ rò pé àwọn adájọ́ wọ́n ya ọ̀tá Ọlọ́run bíi tí ẹ rò pé àwọn tó wà nídìí ètò ìdájọ́ wọ́n yẹ ẹni bíbí tí gbogbo àwọn tẹ́ rò pé ń dá lọ́gbọ̀n ẹ máa dá ǹsó ibi tí ẹ bàjá ẹ̀yin ibi tẹ́ bàjá tẹ́yìn ló ti máa bára yín ẹ máa ríra yín bẹ̀. Kí lẹ́ ń dààmú òbí yìí sí? Kí lẹ́ ń dààmú ọba yìí sí? Ẹ̀yin lẹ́mọ̀ tó bá ń tẹ́bí sponsor àwọn èèyàn láti jọba tí ẹ bá ti pọ́ta Ọlọ́run ní irú kí ní bẹ́lẹ́ ní yí tẹ́nìkan fi ń sponsor ọmọ ọba mẹ́rin láti jọba. Kí ni tí ń bẹ́lẹ́ mi rẹ̀ láti sponsor ọmọ ọba mẹ́rin, láti sponsor ọmọ ọba márùn láti jẹ ọba kan so tí èsì pé ọba ọ̀pọ̀ọ̀pọ̀ ni wọ́n jẹ ọwá sponsor àwọn mẹ́rin. So dáàbò pé ìkànnù wọn kálọ́kànnù wọn náà ló wọlé ni ọ ní problem pẹ̀lú àwọn mẹ́ta yòókù tàbí kọ́ padà ní problem pẹ̀lú ẹyọ kan náà tó ráwọn mẹ́ta yòókù inú wọn ní dùn sọ́kàn. So kí ni ìṣòro yín? Kí ni ìṣòro yín? Intẹ́ẹ̀sì fẹ́ dà lókun mọ̀ṣọ́, Ọlọ́run ní múyàn dá, Ọlọ́run ní múyàn dá. Adédìbú pẹ̀ǹkẹ́lẹ́ mẹ́sì Ọlọ́run ló sọ di tó dà ní Ìbàdàn. Lámídì Adédìbú Ọlọ́run ló sọ di tó dà ní Ìbàdàn. Kìí ṣe àwọn iṣẹ́ àbòsí àwọn ìlọ́nilọ́wọ́gbà ìfojú ọlágbólẹ̀ yìí ni. Òótọ́ no matter what, onímú ní dá nǹkan lọ́lọ́run fi péyàn ní nǹkan. Kódà gbogbo àwọn òlé Ọlọ́run pàtàkì òótọ́ wọn lọ́lọ́run fi sọ wọ́n di tí wọ́n là ń gbà tó wípé wọ́n ní ìsìnkọ́mù wọ́n sì ní òkọ́. Kìí ṣe ìwà bìrìbìrì tí yìí ẹ wo bàbá wọn Olúbàdàn tó nínú at his own personal expense bàbá yẹn dúró ń di òótọ́ wípé Ìbàdàn létò báyìí létò Ìbàdàn
báyìí ni bàbá yẹn sì gbó tí ẹ wá wo bí tí Ọlọ́run gbé bàbá yẹn sí lónìí èyí tí wọ́n fi bàbá yẹn ṣe ní túláàsì tó bá fẹ́ yí padà lónìí ṣé kò lè yí padà ní ó lè yí padà pé gbogbo ẹ̀yin tí wọ́n fún ládé ní ọ̀dà náà ẹ padà sípò ní ètò òun ó tó má sì faramọ́ tẹ̀síwájú yẹn kó mọ́ lọ bẹ́ẹ̀ wọ́n faramọ́ nínú àmọ́ kìí ṣe pé bàbá yìí lo ọ̀nà àgùnmọ̀kọ́rọ́ yìí òótọ́ wọn ni wọ́n dúró lé lórí ẹ̀yin náà dúró lórí òótọ́ kò ṣe nídìí kí wọ́n máa anọ́ọ̀sì pé ìwọ olóṣèlú tó bá fẹ́ ṣe ní Ògbómọ̀ṣọ́ yìí o lágbájá nìkan lọ rí o ibi tó bá sọ làwọn lọ lẹ́yìn mélòó gbogbo àwọn tẹ́rin nínú mọ́sálásí ọjà gùn ẹ rò pé gbogbo wọn náà ń ṣe tí ní ẹ rò pé gbogbo wọn ni wọ́n wá nítorí Ọlọ́run ni àmọ́ àwọn tí wọ́n wá nítorí ìṣẹ̀mú àmọ́ àwọn tó wá nítorí owó àmọ́ àwọn tẹ̀ pínwó fún àmọ́ bẹ́ẹ̀ ṣe ń rẹ́ǹtì àwọn èèyàn wọlé láti ta pé ẹ sámọ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pọ̀ gbogbo ẹ̀ ló yé wá sí gbogbo ẹ̀ lásìmọ̀ asọ́dún ní gbogbo náà tẹ́tẹ́ ń san ṣe ń bá gbógunmọ̀ṣọ́ ni kẹrin tí ń lọ gbógunmọ̀ṣọ́ tí mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ torí kò síjọ́ tí lè ó mọ̀ tí ní lógunmọ̀ṣọ́ wọ́n ni ọmọ wa kábí ìṣe lógunmọ̀ṣọ́ ó rà mọ́ tí lógunmọ̀ṣọ́ láàárọ̀ yìí so ìwọ́n mọ́ wa ká torí náà ẹ mọ́rò pé ẹ lè ṣe gbogbo àwọn ọ̀rẹ́dẹ̀rẹ̀ ní tẹ́ǹṣì yẹn kẹ́ mú jẹ́ o ẹ mọ́rò pé ẹ lè ṣe kẹ́ mú jẹ́ o kò ṣe é mú jẹ́ o eléyìí bá gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́yìn náà bá wá ní lẹ́mìí pé látara kọ́rọ̀ tí ń rí yìí ẹ̀yin lè tap láti bẹ̀ láti fi brighten political aspiration yín ẹ má ṣe mistake o ẹ ṣe òṣèlú yín kó dájú ó mọ́ sọ pé o fẹ́ lo advantage in tí ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí o fẹ́ fi score political point o fẹ́lì o ní point kankan o fẹ́lì o kódà kò lè mú draw pàápàá tó bá ti ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n fi ń jẹun so mo advice gbogbo ẹ̀yin olóṣèlú ni o ń kálùkù o mọ ibi tí ó pitch tent rẹ̀ sí tó wá nǹkan ní í ṣe pẹ̀lú ìlú ọní dáadáa tó fẹ́ ṣe ìta ti mọ̀ látàyébáyé ni pé Ògbómọ̀ṣọ́ ibi tá a bá ń lọ là ń lọ kò sẹ́nì kankan tí ó ju ebi tá ń lọ fún wa ju pé à ń tò lẹ́yìn àwọn tí wọ́n bá jẹ́ olórí wa Ògbómọ̀ṣọ́ sì dá olórí rẹ̀ mọ̀ Ògbómọ̀ṣọ́ dá olórí rẹ̀ mọ́ eléyìn bá wọn then gbogbo ẹ̀yin bloggers ẹ̀yin tẹ́ ń pera yín ní ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ jẹ́ blogger ẹ̀yin lánàá yín mọ̀ ṣe mí jù ẹ̀yin lánàá yín ṣe mí jù anyway nígbàtà síwájú ọ̀pọ̀lọpọ̀ yín náà kò dàbí ẹni pé dárírí Ògbómọ̀ṣọ́ gan náà ní nígbàtà wájú kò dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ yín ní orí ìrùn l'Ógbómọ̀ṣọ́ kò dàbí ẹni pé ẹni tọ́ka sí pélé bàbá yín nì torí pé tí ò bá rí bẹ́ẹ̀ ni ọmọ Ògbómọ̀ṣọ́ kan ò ní máa ṣẹnu wátawátá sí àpèrè Ṣọ̀ún ẹ sì má ṣe mistake Ṣọ̀ún tàná náà ní Ṣọ̀ún tòní o ẹ má ṣe mistake yẹn o Ṣọ̀ún tàná òun ni Ṣọ̀ún tòní Ṣọ̀ún ti jẹta òun ni tòní Ṣọ̀ún ti jẹrin òun ni tòní Ṣọ̀ún àkọ́kọ́ òun náà ni Ṣọ̀ún tòní so ara tí ń jẹ́ Ṣọ̀ún ní yí padà spirit àti àṣẹ Ṣọ̀ún yẹn kò yí padà o so bẹ́ẹ̀ bá fẹ́ kí tí yín ó gbé nílùú Ògbómọ̀ṣọ́ ẹ tètè pé àrùn inú yín àti ọ̀dọ̀fin inú yín kò yẹ kéèyàn pọnmi kó ṣọ́ọ̀tì o kò yẹ kéèyàn pọnmi tàkó ṣọ́ọ̀tì gbogbo wọn tí o bá fẹ́ ṣe blogging yìí tó o fẹ́ ṣe débi èrè tètè fi fáktọ̀ tìlú Ògbómọ̀ṣọ́ sí má jẹ́ kí wọ́n tara péèjì rẹ máa fi ẹnu àbùkù Ògbómọ̀ṣọ́ tàbí àpèrè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó o bá ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n bá tara rẹ jẹ́ owó tí mo ní
ni mo yá ẹ̀yin blọ́gà wọn tó bá wù ọ́ ọ̀gbọ́ tó bá wù ọ́ mọ́gbọ̀n gbogbo àtàwà jára lú akíwa akóso akó àmúmọ́ra nínú sẹ̀mí yóò láwọn orígun téèyàn mọ̀ gbà kọjá ọ̀kan náà là ń là kọjá nínú gbogbo ọ̀ṣọ́ yìí àtẹ̀yìn mùsùlùmí àtàwà mùsùlùmí àtẹ̀yìn Christians àtẹ̀yìn oníṣẹ̀ṣe gbogbo wa pọ́nrátá tá a jẹ́ dáhìí ọmọ Ògbómọ̀ṣọ́ akíwa òṣùrù akó àmúmára akú mọ́rán ti pé ìlú wa ní àsìkò ìtàlọ̀ akú àmúmára ara wa akú ìfọmọnìyàn ṣe akú ìlú ẹ̀mí pé onílùú kò ní jẹ́ kó tú torí pé tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni àwọn ọ̀tọ̀ Ọlọ́run yìí ti lú ọ̀pọ̀lọpọ̀ ṣe sí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde tó jẹ́ pé àfi bí kílò lánàá àmọ́ Ọlọ́run ò jẹ́ àwa tá a sì jẹ́ tájó nílùú náà àwa ló gbà Ọlọ́run àbí àfi tóbi rẹ̀ bí ọmọ ṣàìmọ̀ fún wa lọ́wọ́ tó ẹjọ́ lọ yé gbogbo yín la uqsimu bi hadha al-balad wa anta hillun bi hadha al-balad wa walidin wa ma walad so ẹnì kò lè sọ pé bákan nílùú Ògbómọ̀ṣọ́ fún wa tó bá ti di pé ọ̀tẹ̀ síbi tí ẹni tọ́lọ́run tó Ògbómọ̀ṣọ́ lé lọ́wọ́ tẹ̀ sí ìwọ kọ́ ló pàṣẹ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ tọ́ra amọ̀bí tí oníkálùkù ní ti wá amọ̀bí tó gún ti lé oníkálùkù bàbá ńlá bàbá yín wá sílùú Ògbómọ̀ṣọ́ tó wá lé àwa níwò yín níran kẹgbà ìjẹ́ fún wa mùsùlùmí sì ní wá àmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ lé yín àmọ́ bẹ́ẹ̀ ṣe bí Islam ṣe wọ ọ̀pọ̀lọpọ̀ lé yín kódà amẹ́ni tó jẹ́ pé bàbá tó bí nínú àwọn tí ń fẹsẹ̀ wálẹ̀ ní ìsinmi bàbá tó bí òkú ẹlẹ́bọ ni àmọ́ tí tó sì jẹ́ pé orí ẹbọ rẹ̀ náà ló kú sí àmọ́ tọmọ ń sẹnu wátawàta àti tó yé àti tí ò yé nínú ẹ̀sìn Islam ti ń tọwọ́ bọ̀ gbogbo ẹ̀ láàmà tó gẹ́gẹ́ bí ọmọ ìlú àníwò ìrànkẹ́ ìbàjẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn àníwò ìrànkẹ́ ìbà ẹ̀sìn jẹ́ tẹ bá gbóngbò pẹ́ bàjẹ́ àbẹ́bẹ̀sìn jẹ́ wàlá ayé yìí ní ó yà bàjẹ́ ayé yìí ó bàjẹ́ débi pé yóò bàjẹ́ kọjá àkóṣe ẹ̀ sì rí Ọlọ́run nípa yín ojú yín ó rí àbí ayé yín ló bàjẹ́ báyìí tó ń lórí náà ẹni tó bá létí kó gbọ́ tábà fún láì fídíò tí mo ṣe tábà fún ní táìtò á fún ní wọ́nì ní Ọlọ́run yanjú ọ̀rọ̀ yìí Ọlọ́run yanjú ọ̀rọ̀ oníkálùkù yín náà yóò yanjú ọ̀rọ̀ yín síbi tẹ́ǹfẹ́ yóò yanjú ọ̀rọ̀ yín síbi ìfarabalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá gbóngbò pé irọ́ náà láàmú pa ẹnì kan ò lè sọ fún nìkan ẹ̀yin náà ẹ̀ kọ̀ntínú nǹkan náà mọ́ dálẹ́jọ́ fún yín Ọlọ́run bá yóò bá ní dálẹ́jọ́ fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá yóò bá ní ṣàlékún fàyàbalẹ̀ fún yín ìlú ò ní gbóná mọ́ yín pẹ̀lú ògbó Ọlọ́run ìlú ò ní gbóná mọ́ yín tó a bá rẹ̀ nǹkan tó gbóǹbì kan pé ní rí ṣe òun ni ò ní rí ṣe ní Ògbómọ̀ṣọ́ gbogbo ayé ọlá ayé yìí tẹ́tẹ́ Ògbómọ̀ṣọ́ déhùn Ògbómọ̀ṣọ́ débẹ̀ lójú ẹ̀mí náà lójú ẹ̀mí gbogbo wa náà Ọlọ́run mú Ògbómọ̀ṣọ́ débẹ̀ gbogbo àwọn wá dúró pé àwọn òní tí ó ṣeé ṣeun àwọn ni wọn ò ní nípìn nínú ògo Ògbómọ̀ṣọ́ yẹn Ọlọ́run bá yóò bá ní kún yín lọ́wọ́ gbogbo àwọn olóyè tí wọ́n ń kún yín lọ́wọ́ ní ti tòdodo ní ti ọkàn àlàáfíà Ọlọ́run yóò bá ní ṣe dáadáa fún wọn gbogbo àwọn tí wọ́n sì ń ṣe tiwọn náà ní ti àbòsí Ọlọ́run wo ní kálukú wọn níran tí ó da ẹjọ́ fún wọn bó ṣe tó àti bó ti yẹ Ọlọ́run bá kó dáhùn ó fi ìlú Ògbómọ̀ṣọ́ láyàbalẹ̀ fọba ó fọba náà láyàbalẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ níbikíbi tá a bá wà Ọlọ́run bá kó dáhùn kó máa jẹ́ kí àánú rẹ̀ kó lé wa bá Ọlọ́run kó má dà wá láàmú kó má fìtínà wa nínú ìlú Ògbómọ̀ṣọ́ kó má fìtínà wa níta ìlú Ògbómọ̀ṣọ́ kó fún wa ní fàyàbalẹ̀ àlùbáríkà àwọn ènìyàn náà àlùbáríkà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀yin ọlọ́kàn àlàáfíà tẹ́ wá wà ní àgbáyé káàkiri tẹ́ wà lórí ayélujára ẹ̀yin tẹ́ jẹ́ kí emotions àti sentiments tẹ́ jẹ́ kó máa gbé yín lọ tẹ́ decide láti pé jẹ́ kí n rí òdodo ọ̀rọ̀ yìí tẹ́ wá ń tẹ̀lé òdodo ọ̀rọ̀ yìí
ọlọ́run yóò bá ní san yín lẹ́san ọlọ́run ní dà yín láàmú gbogbo kíkí tí àlámọ̀rí tí náà bá kù sí ọlọ́run bá yín tó ṣe gbogbo ẹ̀yin tẹ́ máa ń fi sentiment àti emotion tẹ́ fi ń gbé tẹ́ fi ń lórí bí ọ̀rọ̀ kódà tẹ́ fi ń ṣépè kódà tẹ́ fi ń wú ewu sẹ́ẹ̀rí gbogbo ewu tẹ́ ń wù kò tiẹ̀ nítumọ̀ sí wa yìí gbogbo ewu yẹn kò nítumọ̀ ewu yẹn ò nítumọ̀ ewu yìí ò describe wa nígbà táwọn ò bá ti ṣiṣẹ́ pẹ̀lú ewu yìí kò ní ìtumọ̀ kankan sí wa èpè tẹ wá ń ṣẹ́wù náà láàrín ilé pé èpè sì yàn jà o èpè sì yàn jà ẹ mọ dédé èpè tẹ gbé tó bá padà sọ́dọ̀ yín ẹ lè gbé òun náà ní kẹmọṣẹ tẹ ẹ bá ń ṣẹ́jú bẹ́ẹ̀ lọ yóò padà wá bá yín o tó bá ti padà wá bá yín tó ti ju agbára yín lọ tẹmọ ìpè pọ̀ fún ọdún kọ́nù fẹnu ara rẹ̀ pé kú ọlọ́run bá kó dàrú wa kó gbàdúrà gbogbo wa وصلى الله على من لا نبي بعده وعلى اله وصحبه حق قدره ومقداره العظيم. السلام عليكم ورحمه الله وبركاته.